ọwọ́ ló ń tún nǹkan sí. Ẹ kú iṣẹ́ sà. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ ìlú sà. Lẹ́ǹkan sí introduce leading to St. John's, Odo Aloro, couple with Holy Flock. A rí pé níjọ́sí àwa bí yìí a rí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn bèrèbèrè iṣẹ́ lórí àwọn drainage tí ó láàkì ní ibi gbogbo àwọn ọ̀nà yìí láti Ikosa wọ kíní adẹ̀rí tó takuntakun tẹ́ ẹ ti ṣe lọ́wọ́ yìí pẹ̀lú kíní culvert àti gbogbo ẹ̀ tẹ́ ṣe. Ẹ tẹ̀ jẹ́ ká mọ nǹkan tó fún yín ní inspiration tẹ́ fi ṣe dé irú àsìkò yìí. Well, like I'm most of the last can see we don't touch it. Cover gọ́tà yẹn ti di rárá kò tẹ̀ sí gọ́tà mẹ́ owó yẹ fẹ́ fi rọ́ sí gbogbo ẹ̀ so a wò pé the only option náà ni ká tẹ̀ kọ́kọ́ sí gọ́tà yẹn. Ọ̀nà tó lọ sí Odita mi nìyí wọ́n ti ṣe àwọn drainage àdúpẹ́ lọ́wọ́ àwọn Ikosa community àdúpẹ́ lọ́wọ́ MAIYEGUN Ikosa chief OPEOLUWA Oshikomaya wọ́n dẹ̀ ti ṣe torí omi máa ń dààmú wọn níbí water is always disturbing. You can see Africa here. There's African school. You can see the road now. The other way is leading up to Awolowo Road. That's Awolowo Avenue. This is leading to Ifinyo and Odo Aloro. Kò sí wàhálà kankan. Níbi tó já gerege. School yìí. A church Holy Flock and the Catholic Church likewise. Wọ́n ti clean ẹ̀ ó ti smooth. Kò dàbí ti tẹ́lẹ̀ tó jẹ́ pé kò ṣe mọ́. Iyẹ̀pẹ̀ náà ti bo gbogbo gọ́tà yìí tẹ́ pé àti ẹ̀ lè mọ̀ pé bóyá ṣe fọpẹ́ Olúwa Oshikomaya MAIYEGUN ìlú Ikosa. Tó fọdà kan tẹ̀ máa wá bẹ̀bẹ̀ ní pé gbogbo àwọn tó ń dalẹ̀ ẹ kú iṣẹ́ sà. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ ìlú sà. Lẹ́ǹkan sí introduce fún flooding nìyẹn. So without that, a rí pé níjọ́sí àwa bí yìí a rí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn bèrèbèrè iṣẹ́ lórí àwọn drainage tí ó láàkì ní ibi gbogbo àwọn ọ̀nà yìí láti Ikosa lẹ́ẹ̀kan sí kíní adẹ̀rí tó takuntakun tẹ́ ẹ ti ṣe lọ́wọ́ yìí pẹ̀lú kíní MAIYEGUN ọ̀bẹ tẹ́ ṣe. Ǹjẹ́ ẹ tẹ̀ jẹ́ ká mọ nǹkan tó fún yín ní inspiration tẹ́ fi ṣe dé irú àsìkò yìí. Wow, this is very massive. Likewise, you can see the proper drainage system has been established here. And when we move forward, you will see the culvert and kíní òun ni wọ́n tó irin sí yìí. Wọ́n sì máa po kọ̀ǹkéré náà sí proper one ẹgbẹ́ kò sí irú mọ́tò tí ó lè gba àdúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ti rí pé àdúgbò yẹn wọ́n ti sọ di ọ̀tún báyìí. Ìwé tẹ́lẹ̀ ó ṣòro láti gbà. Very difficult to pass. But now the road has taken a new shape. Final stage. There is a community effort. Yes. Ọ̀nà tó lọ sí Odita mi nìyí. Wọ́n ti ṣe
weekend. Àwọn drainage a dúpẹ́ lọ́wọ́ àwọn Ikosa community. Kò sí wàhálà, a dúpẹ́ lọ́wọ́ MAIYEGUN Ikosa. Chief ó já gerege OPEOLUWA Oshikomaya. Wọ́n dẹ̀ ti ṣe torí omi máa ń dààmú wọn níbí. Water is always disturbing. You can see Africa here. Whereas African school, ó ti smooth. Kò dàbí ti tẹ́lẹ̀ tó jẹ́ pé kò ṣe iyẹ̀pẹ̀ náà ti gbogbo gọ́tà yìí tẹ́ pé àti ẹ̀ lè mọ̀ pé bóyá. That's Awolowo Avenue. This is leading to Efinyan and Odo Aloro. Ibi kí ló ń porúkọ school yìí àbí church only fún flooding and the Catholic Church likewise. Kẹ̀yìn sí ẹ̀wọ̀n tó ti bá ṣe dé o tójú bá rọ̀ ń ṣe kò ní dààmú láàmú mọ́. A dúpẹ́ lọ́wọ́ Chief OPEOLUWA Oshikomaya MAIYEGUN ìlú. Ẹ kú iṣẹ́ takuntakun sà. Lẹ́ẹ̀kan sí orúkọ yín. OPEOLUWA Oshikomaya. Okay, the MAIYEGUN road leading to St. John. And only for ọwọ́ ló ń tún nǹkan ṣe. Ladies and gentlemen, this is the road leading to St. John's, Odo Aloro, coupled with Olive Flock and linking Ikosa community. We were there when we started. God say the MAIYEGUN of Ikosa, as in person of Chief OPEOLUWA Oshikomaya. He was the chairman of IGBEKERE, the planning committee in Ikosa 2025. Erasa. Can see we learn from culture. I want to show you culvert. The passing through.